ṣe múni pani dẹni kẹ́nikẹ́ni oníkọ́kọ́rọ́ ẹ̀gẹ́ lọ́wọ́ àgádágodo ẹ̀mí gbogbo ẹ̀mí iná ní gbogbo ara iná lẹ́nu iná lọ́wọ́ èyí kọ́tà bí kọ́yìngì ọ̀pá tí ní kọ́lẹ̀ ọkọ̀rùn ọ̀pá ríbi tí ó dé ọ̀rọ̀ òkìkí ọ̀kàkà òkìkí kì í kí mọ́lẹ̀ ọba mi ọba òkìkí tán ọlọ́dún ọmọ rẹ̀ ọlọ́dún ọmọ rẹ̀ ọlọ́dún ọmọ rẹ̀ kábíyèsí Ẹlẹ́dùmarè oníkọ́kọ́rọ́ ẹ̀gẹ́ lọ́wọ́ gbágbágbá lẹ́yìn aṣọ títọ́ ọ̀rọ̀ gọ̀dígọ̀ bàbá àwọn ẹrù àmì mi òjò tí sọ́pọ́lá ìkànnì ọdínlàdàlàdà àràbádà ṣẹ̀dá ọba tó fọyẹ́ ṣàṣùkà sórí omi bá mi ọ̀rọ̀ tó bá ṣe ọ̀rọ̀ gbẹ́lẹ́ ayé rọ àṣẹ tó ju àṣẹ lọ iná tó ju iná lọ ọwọ́ tó ju ọwọ́ lọ orúkọ tó ju orúkọ lọ agbára tó ju agbára lọ ẹni tó ju ènìyàn lọ ọba mi òkè abiniṣáájú òkè àpáta yẹ́láyẹ́ àpáta ìsáyẹ́ àpáta ìdìgbòlù pẹ̀tẹ́lẹ̀kọ́ owó mi àtẹlẹ̀kẹ̀ ọ̀rọ̀ balẹ̀ dúpẹ́ ẹlẹ́sìgbọ́ ọ̀gbàrọ̀ yẹ ẹni ò fẹ́ sẹ̀tẹ̀lẹ̀ kí gbogbo ayé ọ̀pá lọ́lọ́ ọgbẹ́ni ọmọ ènìyàn ọgbẹ́ni ènìyàn fọ́hùn ọgbẹ́ni ènìyàn fọ́hùn ẹ̀mí náà wọ́n lòdì atọ́farasì bí òkè adáyẹ́tọ́ atóbìtọ́ àtàbàtúbú Olódùmarè ẹ̀mí inú àwọn wòlíì ìpalẹ́tọ̀ sọ ní ayé ó ìkáríbi tí ó di ọ̀nà pátápátá kọ̀lọ̀kọ̀lọ̀ parí ọ̀la fẹ̀yìntì ògo fẹ̀yìntì ọlá fẹ̀yìntì ìmọ́lẹ̀ fẹ̀yìntì ibikíbi Ọlọ́run mi ọkọ mi olówó orí mi bàbá mi ni ọ̀rọ̀ mi ni àṣẹ mi ni ebi mi ni ìmọ́lẹ̀ mi ni òrùn mi ni òṣùpá mi ni lọ́jọ́ gbogbo nígbà gbogbo lásìkò gbogbo nígbà gbogbo níbi tí ó wù ọba Yínká ọba Àjíkẹ́ ọba Àjíyì òpèdè ní ìṣọlá òpá níbi tí ó kábíyèsí Olódùmarè. Ibi ẹ̀sìn mi dé. To you, if he has done terrible and wondrous things in your life, you will appreciate your maker because it's awesome to me. Ọ̀rẹ́bí Jésù ó sì là ẹ̀ka sátayé lẹ́gẹ́dẹ́ lọ́wọ́ sátayá Jésù nìkan lọ́rẹ́. Ọlọ́run tó dá